wà AWOTUNWO. Bàdá tó tẹlifíṣàn rẹ̀ kò wà AWOTUNWO. Eléyìí yàtọ̀ sáwọn àtẹ̀tí kò tẹ̀lé rẹ̀. Bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí. AWOTUNWO lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì. Wo AWOTUNWO ni ẹ wò. AWOTUNWO ni ẹ wò. Èrè tó kọ́ ni lọ́wọ́. Èrè tó fún ni ní mọ́. Ẹ wá kọ́kọ́. Ẹgbà yìí o. Ẹ wá kọ́ fìdílé o. AWOTUNWO ni ẹ wò. AWOTUNWO ni ẹ wò. Èrè tó kọ́ ni lọ́wọ́. Èrè tó fún ni ní mọ́. Baby, ìfà tèmi gan enjoy. Alákọ̀ọ́dá rẹ̀ ò máa sí nílẹ̀. Ìfà tó dàbí pé kò tiẹ̀ ṣì wà lọ́dọ̀ ẹ̀yìn. Okay, owó yẹn ti ready. I trust you. That's my baby. That's my baby. Okay. Fún wẹ̀. A lè dènà àrùn bàkó tó dé ní àwọn ọ̀nà wọ̀nyí. Ìkíní, a gbọ́dọ̀ rí pé gbogbo wa la ní àwọn tí ń pa ẹ̀fọn. Ìkejì, a gbọ́dọ̀ rí pé àyíká àti àyídà wa ó mọ́ tónítóní. Bó bá ti mọ́ kò ní ṣẹ̀fọn. Ìkẹta, aláboyún tàbí ẹni tí ò ń ṣaláboyún, gbogbo wa gbọ́dọ̀ máa rí pé à ń lọ sílé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú láti ìgbàdégbà. Tí àwọn ọ̀gá wa tí wọ́n fẹ́ bá wa sọ. Ṣé ti gbọ́? Ẹ káàárọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀sẹ̀ yìí ló jẹ́ ọ̀sẹ̀ karùn-ún tí a wọ iléèwé táwọn. Ọ̀sẹ̀ karùn-ún táwọn táwọn ni mo sọ fún yín o. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó ti gbéjà lọ. Bọ́yá eléyìí ọgbà. Ó di dandan kó gbà á tún ṣẹ́kù gan. Ìwọ gan ọwà jẹ́ ń bẹ̀. Oṣù ọ̀nì. Ọjẹ́ ń bẹ̀. Ẹjọ́ kọ́kọ́. Ẹjọ́ kọ́kọ́. Yọ kọ́ ní ẹlẹ́mọ̀ kọ́. Yọ kọ́. Ẹ jẹ́ kí n wò. 55. Ó wá. Ìyẹn wá. Ó ti gbowó pẹ́. Jàgínní yòdò. Eléyìí ọ̀ wá o. 20 money. Ọwọ́ dẹ́mọ́rẹ́dì. Ẹ kú wájú. 12. Ọjà kò. Ọbẹ̀ o. 12. Yes. Eléyìí ọ̀ wá o. Ìyẹn ọmọ ti di mẹ́rin tọ́mọ kọ. Ọmọ kẹyọ kan. Ọjà ọ̀sẹ̀ kan. Ọ̀sẹ̀ kan. Ó yẹ ká jẹ túṣu owó pé 55, 20, 12. Kò sí mẹ́. 63. Sọ wà ń bẹ́. Ẹ̀yàn náà sì ń bẹ́ẹ̀ ọwọ́ dẹ́mọ́rẹ́dì. 18 wọn ní machine owó ọdún machine nítorí pé sẹ́rí 18 òun náà bàjẹ́ owó machine ó yẹ ká gbọ́ àdégbówó ọpẹ́ mọ́. Ṣé pé kò jẹ́? Àjẹjọ́ mi. Gbèsè báwo? Gbèsè. Ṣé pé kò jẹ́? Àjẹjọ́ mi. Gbèsè kẹ̀kẹ́. Owó machine ni machine ló wà. Ọ̀gá rẹ̀ mú. Ọ̀gá rẹ̀ mú yé. Ìgbà mi. Látàrọ títí tẹkàn wá tẹfẹ sójú ti tẹbàdẹ fẹ kú ẹ bẹ́ẹ̀ ẹ gbàgbọ́ mi lọ ẹ wo bí ẹ kàn lè dúró sáàrin méjì mọ́tò tẹ bá mọ̀ pé ẹ lọ síbi kan ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ tí kan bá lè ṣe yín kẹ lọ síbi tó máa wò yín tó kẹ má. Ọ̀gá rẹ̀ mú. Sàrùmí. Kí ló ṣe yín? Ẹ wo bí ẹ má lọ para yín sí ojú ọ̀nà bíi ẹ mọ̀ gbà tí mo jẹ́ wọ́n látàárọ̀ ni kí ló ṣe yín? Sàrùmí. Tèmi bá mi. Kí ló ṣe yín? Ọlọ́run jẹ́ kí ti bá yín kí ló ṣe yín ẹ sọ fún mi ẹ kọ ẹ má bọ̀ ní mọ́tò mi ẹ má bọ̀. Èmi ti wọ́n ò fọ́. Ẹ pẹ̀lẹ́.
NCP yìí the same thing pẹ̀lú TCP tí mo send the other week ni wọ́n jẹ́ change orúkọ ẹ̀ sí NCP fún sanitation environment ẹ̀ máa need àti máa need all the time. ṣorélé obron 6 yìí ó wà very important ìgbà tí mo lóyún ẹ̀ náà ni mo ń lò ó máa bá mi ra páàkì 4 tó bá ti ń lọ wàá dẹ̀ bá mi sọ fún every day ni kó máa lò tó bá bímọ tán gan ó máa ní ìdàtí continue sọ́dọ̀ ọmọ yẹn á lè lò very fine má gbàgbé o. lẹ́yìn náà bá ti débẹ̀ máa ṣàlàyé fún ẹ bẹ́tà ẹ jẹ́ kí n lọ change. ó sórí eléyìí tó tún sọ fún mi ó wáá dáa ju bàbá àjẹbù tí mo kàn rán rí mọ́ látijọ́ yìí ọlọ́run. ṣé ẹ máa lè ṣe ṣá. n ò ní lè ṣe kí ni ó ti di dandan kí n ṣe kódà gan tó bá ló yá nísìn mò ń tẹ̀lé ọlọ́ni. ẹ ṣùọ́. yes kẹ. ẹ ṣùọ́. ọlọ́run gbọ́. ẹ wo bí ṣe tó bá ti lè ṣe kékeré nìyẹn ṣe ẹ̀yin ò mọ̀ pé tó bá lówó lọ́wọ́ ló máa ń pèsè ni wọ́n yìí pèsè ẹni tí ò bá lówó lọ́wọ́ gbogbo ilé tí ẹ ń wá owó ọmọ skul kìíní kankan kékeré ni ẹ̀yin gan máa bóyá ẹwọ ẹ gbà ẹ fi léyìí ẹ fi lọ yanjú ìṣòro skul ọmọ yín náà. èmi nìkan tán. èmi nìkan tán. eléyìí kéré ṣé ẹ bá ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe ṣé kí n má tọ̀ yín nǹkan tẹ̀yin máa fi tọrẹ ó ju eléyìí lọ. èmi nìkan tán. náà bá ń gbọ́. Sárúmi yóò mọ̀ dáa fún ọ yóò dáa fún ọ sọ́rí kò sí nǹkan tí èmi gan ò lè ṣe nísìn gbogbo tí n bá fi lè ṣe tèmi náà fi lè di olówó tèmi náà máa fi owó tí màá fi tọrọ fún yàn tèmi náà ó lè owó tí màá fi ṣe fàájì gbogbo ẹni màá ṣe o tó bá ti mú dá mi lójú wípé kò ṣe wú o pé kí n wá ṣe pé bẹ́ẹ̀ ló sì máa rí tèmi náà máa rówó náà tí màá mówó nú owó àmà ṣe o. ẹ wo bí ṣe rí nǹkan tó jẹ́ kẹ́ rí mi bí bàbá ilé mi kẹta tó ń kọ́ síbí ni o Julius Berger ló gba contract yẹn lọ́dẹ̀ náà ṣe yànmọ̀yànmọ̀ kankan òyìnbó kan ò wá òyìnbó kan dúró mi èwo ni gbogbo eléyìí tí wọ́n bá fọwọ́ ròyìn ó máa ń kọ̀yàn ní lójú ni. ilé kẹta lágbá Ọlọ́run ló ń kọ́ ni. má ṣàn ni o. Sárúmi nígbò sígbó lẹ́nu bíi ijọ́ mẹ́ta iná Sárúmi abájọ wo bí gbogbo ààrẹ ṣe ń dán tí gbogbo ẹ̀ ń dán yọ̀míyọ̀mí wo apá rẹ bó ṣe ń dán bí ọ̀nà express bí mọ́tò bá gbabẹ̀ gan kò lè jà gálọ́bìn. iṣẹ́ Ọlọ́run ni. Sárúmi. ẹ wo ṣe rí wọn ní tí oko bá ti jìnnà ìlà èkó tó bá ti di ọjọ́ Sunday kí wọ́n bá mi. ìjọ Sunday tó ń bọ̀ yìí ni o. Sunday tó ń bọ̀ yìí lágbà Ọlọ́run kí wọ́n á bọ́ ń lé o ti rí mi ó ti di dandan kí n wá èmi náà sí mi. Sárúmi di kàkà di kúnkún Sárúmi yóò dà fún ọ. ó di kàkà lójú ogun Sárúmi yóò dà fún ọ ó jèrè ó fèrè jẹ̀kọ. sórí gbogbo ètò owó yẹn pátá mo ti ṣí síbí báyìí sálárì tiẹ̀ ó jẹ́ 120,000 àbí sálárì tèmi náà 70,000 tabadẹ̀ sí méjèèjì papọ̀ ó máa jẹ́ 190,000 naira àbí ṣé wàá rí owó oúnjẹ wa ó máa jẹ́ 50,000 lóṣù owó ilé 25,000 naira owó ọkọ̀ ó mọ̀ pa ń gbé cab à ń wọ mọ́tò mi náà wọ mọ́tò lọ bí iṣẹ́ and all that ó máa jẹ́ 50,000 naira ni mo ṣètò sílẹ̀ fún then mo á wò pé ó mọ̀ pígbà míì àwọn unexpected things lè come up bóyá a fẹ́ ra àwọn kankan pẹ́pẹ́pẹ́ ṣá bí wọn náà ní àwọn ìnáwó pẹ́pẹ́pẹ́ kan tó fẹ́ ṣe mo fi ìyẹn sí 25,000 naira ó mọ̀ pa a lè má nà tán àti ẹ̀ lè nà tán bọ̀ kí n ṣàkọ́ ní 25,000 tó ra ànáwó púpọ̀ mọ́
so tá bá ṣí gbogbo ẹ̀ papọ̀ ó máa fún wa ní 150,000 naira. Ṣé òun understand ṣá? Ó wà okay bẹ́ẹ̀, ó wà okay bẹ́ẹ̀. Ṣé o dẹ̀ mọ̀ tá bá yọ 150,000 naira kúrò nínú 190 ó ṣe máa kó 40,000 naira àbí? Ṣé wàá rí 40,000 naira yẹn náà mo ti pín àbúrò mi ò yẹ àbí? So mo pín sí ọ̀nà mẹ́ta. Ìkíní, ìfowópamọ́ fún ọjọ́ iwájú àwọn ọmọ wa, oyè ẹ̀sìn fún ẹ̀kọ́ wọn, ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn bó ṣe máa dá fáwọn ọmọ wa. Ìkíní nìyẹn. Ọ̀nà kejì, ìfowópamọ́ fún ètò ilé tiwa, ọmọ ilé wa, a ṣe máa kọ́ ní kíákíá táwa náà di onílé, tí wàá di landlord, tẹ́mi náà di landlady. Ó ṣàyẹ. So ìkẹta, fún ètò àti ìfowópamọ́ fún iṣẹ́ aládàáni títí wa gangan. Bí wọ́n ṣe máa ní ilé iṣẹ́ tiẹ̀ tó bá yá. Tẹ́mi náà ní ilé iṣẹ́ tó máa jẹ́ pé èmi ni mo ní. Oyè ẹ̀sìn. So ọ̀nà mẹ́ta tí mo ṣí 40,000 naira tó kù sí ni. Ṣùgbọ́n bí a ṣe máa pín 40,000 tí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ọwọ́ tiẹ̀ ló wà wá. My wife, accountant. The only accountant in my house. Yes, sir. Gbogbo ẹ ti check it. I like it, it's good. Should I be bóyá o ti rí inú mi because kan tí mo rò lọ́kàn gan-an mi. Arogi baby, congratulations my dear. Thank you, Daddy. Pẹ̀lú gbogbo brilliant result tó gbá dáàdì university yẹn, wọ́n gbọ́dọ̀ má gbà ẹ́. Ọ̀kan lọ́mọ result náà pè yẹn, wọ́n ò tó bẹ́ẹ̀ láti má gbà ẹ́. Bẹ́ẹ̀ ni o, best graduating student ní university pẹ̀lú governors award sọ fún gbà tó lọ serve. Wo ilé-iṣẹ́ tí ò bá gbà ẹ́ ó sọ nǹkan ńlá nù. Àbúrò mi wọn náà má dẹ̀ ti di òṣìṣẹ́ Zenith Bank nìyẹn. Ká nígbà ayé Tinubu àbí Fáṣọlá ni wàá ṣe gómìnà ọjọ́ kan dánwò. Mọ́mí, ẹ má jẹ́ parọ́ fún yín. Mi ò believe pé wọ́n lè gbárù àwọn ọmọ mẹ̀kúnnù báyìí sílé iṣẹ́ yẹn. Gbogbo ọkàn mi ní pé àwọn ọmọ olówó ló máa ń gbà síṣẹ́. Inú mi dùn, Olúwa ṣe o. Oh my dear, ìrèsì yẹn kò lọ́kàn o. Àwọn ilé-iṣẹ́ kan wà tí wọn kì í discriminate rárá. Wọn fẹ́ mọ̀ bóyá ọmọ olówó ní àbọ̀ ọmọ tálíkà tó ti ní resort ìlú ètò mú dání. Wọ́n á hàn yín mọ́ ni wọ́n fẹ́ mọ̀ nítorí fi lè ká sí level tán tún fún ẹ ní kinní. Wọ́n á hàn yín mọ́ ẹni o, kò ń ṣe gbogbo wọn o, kò tẹ̀ ṣe Zenith Bank. Tẹ́ bá rí pé resort ẹ ni, wọ́n máa lé ẹ kiri ni. Ìyẹn ló tètè gba nǹkan tó fọkàn balẹ̀ kò jọra wọn. Inú àǹtí mi á dùn gan-an yẹn mọ́mí ẹ̀. Inú á dùn gan-an. Inú ẹ̀ gbọ́dọ̀ dùn. Wọ́n ní òbí tó bá jìyà lórí ọmọ gbọ́dọ̀ jọrọ̀. Ó mọ̀ pé woman yẹn sọ́fà gan. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàwọn èèyàn tó fi tì. Mo dẹ̀ mọ̀ pé àsìkò tó máa jẹun lóde. Àsìkò tó dẹ̀ máa jọrọ̀ ní kò ní kan mọ́ ọlẹ́nu. Wọ́n gbọ́dọ̀ jẹ ẹni bá jẹ. Go ahead. Ìgbà ló máa lọ sọ fún wọn. Ó wà ní àgọ́ tí mo fẹ́ sọ fún yín náà. Mi ò bá kí n lọ́jọ́ Friday. Màá lọ sí ìlú, màá lọ sọ fún wọn. So máa padà lọ́jọ́ Sunday. Ó di dandan nígbà tó jẹ́ pé Monday ló máa bẹ̀rẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ lọ, ó ṣe máa jẹ́. Really? Ọjọ́ iwájú ló ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni. Àtàwọn wa. Mo ti rò pé mo fẹ́ ṣe shop. Àwọn tó dẹ̀ wù mí láti máa ta ní paint. Ṣé wọn pé nǹkan tá à ń produce ní company wa nìyẹn. Lọ́jọ́ iwájú ó wù mí kí n máa ta paint. A jẹ́ pé bínú ṣe rí lóbi yàn nìyẹn o. I'm so happy pé wọn náà ní a good plan bẹ́yẹn. At least ẹ̀kọ́ tó dáa nìyẹn kí wọn náà ní ilé iṣẹ́ tiẹ̀. You know, it's a very good idea. So 40,000 naira tó ṣàkù yìí ṣá, ìwọ ló máa bá ṣe máa pín. Tí èyí tí mi lè plan kọ́. Omi 500,000 tó ti ní sí pamọ́ tó la fẹ́ fi ṣe wedding. Yeah, yes. Mo ti pín yẹn náà. O ti pín yẹn náà? Mo ti pín. Ó yá, go on son, let's hear it. Mo ti pín, in fact mo pín dáadáa ni. Ṣé o rí 500,000 tó lò ní sí pamọ́ yẹn? Àwa ò lè fi 500,000 ṣègbéyàwó tiwa o. Bí mo ṣe pín ni pé 50,000 naira la máa ná fún wedding wa. 50,000 naira. Adúpẹ́ ẹ ṣe rí ọ̀dọ̀ bàbá yẹn mú owó lọ́kùn yìí. Àbọ̀ mi ò yé yín. Ṣé tábà ti débẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ fẹ́ kẹ́ sọ. Sàrùmí yóò dà fún ọ.
sọrí àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n ní inú mi ni mo mọ̀ mi ò mọ́nú ẹnì kejì mi mo rẹ̀ fẹ́ kó o sòótọ́ fún mi ṣé bàbá tó ṣe tiẹ̀ fún ẹ gangan ló mú mi lọ sọ́dọ̀ rẹ̀. ẹ wá ṣé ẹ̀yin ló lẹ́yìn introduce kan sí mi ni àbí mo introduce kan sí yín ṣé ọ̀rọ̀ bàbá tá à ń lọ yìí tẹ́ bá débẹ̀ ẹnu ayá yìí ṣé gbogbo àwọn olówó tẹ̀ wò pátápátá yẹn oríṣiríṣi wọn ọ̀dọ̀ bàbá yìí náà ti ń gbà nǹkan àwọn tó rí ọgbọ́n dá sọ̀rọ̀ ara wọn ni mo sọ o ṣe láwọn tí ò rọgbọ́n dá sọ̀rọ̀ ara wọn àwọn láyé wọn bàjẹ́ tẹ̀ wò káàkiri ìgboro yẹn o. ṣé pé gbogbo àwọn olówó tí mo máa ń rí yẹn gangan wọ́n ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn ni wọ́n ń tẹ́ǹdì. kí lẹ wí ó kọjá pọ́n tẹ́ǹdì. ìyá ọgbọ́n tọ́mọ ẹ wí. kí lẹ́yìn àtọmọ yín sọ. náà wá dúpẹ́ bí mo ṣe ń sanwó iléèwé àwọn. That's your dad. He's a wonderful man. Jókòó. ẹ wá kọ́gbọ̀n ẹ gbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwòtúnwò ni ẹ wò àwòtúnwò ni ẹ wò. Eré tó kọ́ ni lọ́gbọ́n, eré tó fún ni ní ìmọ̀, ẹ wá kọ́gbọ́n, ẹ gbà yíyẹ wò, ẹ wá kọ́ fìdílé o, àwòtúnwò ni ẹ wò, àwòtúnwò ni ẹ wò, eré tó kọ́ ni lọ́gbọ́n. Tún fẹ́ tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ wò àwọn tún wò ní ẹ wò eré tó kọ́ ni lọ́wọ́ eré tó fún ni ní ẹ wá kọ́gbọ̀n ẹ gbà yíyẹ wò.